A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Adarí Pan Niger Delta Forum (PANDEF) Edwin Clark ti di olóògbé. Kọmíṣánná fún ìròyìn àná àti adarí ẹkùn gúúsù di olóògbé lẹ́ni ọdún 97. Aṣojú ẹbí akàwé gboyè C.C. Clark ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lónìí nínú àtẹ̀jáde. Àtẹ̀jáde ọ̀hún kà báyìí wípé ẹbí Clark Fuludu Bacaderemo láti ìlú Kiagbodo, ìpínlẹ̀ Delta nífẹ̀ẹ́ láti fi tó gbogbo ènìyàn létí ìpapòdà olóyè dókítà sínétọ̀ Edwin Kiagbodo Clark OFR CON tí ó jáde láyé lánàá ọjọ́ 17 oṣù kejì ọdún 2025. Ẹbí yóò mọ rírì àdúrà ará ìlú ní àkókò yìí. Láìpẹ́ wọ́n á fi ètò ìsìnkú kéde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti People's Democratic Party (PDP) ti tahùn síra wọn lórí fàákàjà tó túbọ̀ gbilẹ̀ sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó yọrí sí ìṣekúpa alága àná fún ìjọba ìbílẹ̀ Ìrèwọlé Ọ̀gbẹ́ni Adérẹ̀mí Abbas àti àwọn 6 mìíràn lánàá ọjọ́ Ajé. Fàákàjà yìí jẹyọ látara ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó dá alága ìjọba ìbílẹ̀ àti kánsẹ́lọ̀ padà láti ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ké gbàjarè ní ọjọ́ Àìkú bí ó ti ṣe ẹ̀sùn lórí ìlédè àmọ̀pọ̀ tí Minister of Marine and Blue Economy Gbóyèga Oyètọ́lá ń ṣe pẹ̀lú àwọn adarí agbófinró láti mú àṣẹ ilé-ẹjọ́ wá sí ìmúṣẹ. Adélékè rọ ará ìlú kí wọ́n mú Oyètọ́lá àti àwọn adarí ẹ̀ṣọ́ aláàbò lórí ohunkóhun tí ó bá tẹ̀yìn rẹ̀ yọ. Ìjààgboro bẹ́ sílẹ̀ lánàá bí ẹgbẹ́ APC àti PDP ṣe fìjà pẹ́ẹ́ta ní olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ tí ó yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ikú àti ìfarapa. Nínú àkàálẹ̀ fídíò ni wọ́n ti ṣe àfihàn Abbas nínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lórí rẹ̀. Ẹ̀ṣọ́ aláàbò kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí ní wọ́n ṣekú pa Abbas lẹ́yìn rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ láàrin àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú tí wọ́n dìhámọ́ra ogun pẹ̀lú ìbọn, àdá àti àwọn ohun ìjà olóró mìíràn. Orísun ìròyìn ọ̀hún ṣàlàyé wípé láàrin aago 12:04 ni alága APC Honorable Rẹ̀mí Abbas àti ikọ̀ rẹ̀ gbé ìgbésẹ̀ láti dáṣẹ̀ wọ inú ọgbà ìjọba ìbílẹ̀ ní Ìkirè. Èyí ló yọrí sí ìfojúkojú pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ PDP. Níbẹ̀ ni wọ́n ti fi àdá ṣá àwọn mìíràn tí ẹlòmíràn gba ọta ìbọn. Lójú ẹsẹ̀ ni wọ́n yìnbọn pa ẹnìkan. Wọ́n ṣe àkọọ́lẹ̀ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ní àwọn ìjọba ìbílẹ̀ mìíràn. Ènìyàn 2 ni a gbọ́ wípé wọ́n yìnbọn pa ní Ìrágbìjí tí í ṣe olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Borípé. Bákan náà lọ́mọ́ṣorí ní Ọláolúwa àti Ìṣọ̀kan. Ní ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá ni àwọn ọmọ ẹgbẹ́ APC ti gbìyànjú àti gba secretariat ṣùgbọ́n tí ó fẹ́ yọrí sí fàákàjà kí àwọn agbófinró tó súré dé ibẹ̀ láti dènà ìjàmbá. Àwọn jàǹdùkú tí wọ́n dìhámọ́ra oògùn abẹnugọ̀ńgọ̀ pẹ̀lú gbóngbó àti àdá lọ́wọ́ ni wọ́n ń fọ́ fóònù àti kámẹ́rà àwọn tí wọ́n fẹ́ ṣe àkàálẹ̀ fídíò mọ́lẹ̀ bí ìró ìbọn yìí ṣe ń lọ lọ́wọ́ ní gbogbo ojúnà Òṣogbo sí Òbòkun tí ó gba iwájú ìjọba ìbílẹ̀. Gbogbo rẹ̀ ló pa lọ́lọ́. Ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Alákùmọ́sà ni ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ Ọ̀ṣun àná Festus Kọ́mọláfẹ̀ ti darí ọmọ ẹgbẹ́ APC tí wọ́n yàn sípò wọ inú ọgbà. Ní ayédáadé ni a gbọ́ wípé ọmọ ẹgbẹ́ APC bẹ̀rẹ̀ iṣẹ́ ní gbọ̀ngàn. Sí ìfèsì sí rògbòdìyàn wọ̀nyí ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun fi pàṣẹ kí wọ́n fi àlékún tactical squad ránṣẹ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ni iléeṣẹ́ ọlọ́pàá ti bu ẹnu àtẹ́ lu rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìdúkokò mọ́ ìjọba tiwantiwa àti ìṣelòdì sí ààbò ará ìlú. Wọ́n wá lérí wípé ọlọ́pàá yóò ṣe àwárí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú rògbòdìyàn wọ̀nyí kí wọ́n sì fi wọ́n jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NCS ti ní bí ẹ̀sùn fàyàwọ́ ṣe ń lékenkà sí i jẹ́ ìṣòro fún ọrọ̀ ajé orílẹ̀-èdè. Fún ìdí èyí,
àwọn á lo ẹ̀rọ ìgbàlódé láti fi gbógun ti iṣẹ́ àwọn onífàyàwọ́ kí wọ́n ṣe àdínkù rẹ̀ pátápátá. Comptroller General fún NCS Bashir Adeniyi ni ó sọ èyí níbi àbẹ̀wò sí ẹkùn iléeṣẹ́ NCS ní Ìlọrin, ìpínlẹ̀ Kwara lánàá ọjọ́ Ajé. Ó fi kún un wípé bí wọn kò bá tètè ṣàmójútó àwọn olówó fàyàwọ́, ìdàgbàsókè ọrọ̀ ajé yóò nira. Ó ní gbogbo ẹnu ibodè ìlú ni àwọn yóò ṣe àmójútó pátápátá kí àlàáfíà sì jọba ní gbogbo agbègbè. Adeniyi ní ó ṣe pàtàkì láti ṣe àmúlò ẹ̀rọ ìgbàlódé nítorí iṣẹ́ àwọn onífàyàwọ́ ti kọjá ọwọ́ yẹpẹrẹ. Ó fi kún un wípé láti ìgbà tí ìjọba ti fòpin sí ìrànwọ́ epo ni iṣẹ́ àwọn onífàyàwọ́ ti lékenkà sí i káàkiri gbogbo ẹnu ibodè. Ó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ fàyàwọ́ kí wọ́n jáwọ́ kí wọ́n má bàa fi ojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé ohun tí ó fa bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe ya wọ ọgbà ilé ìgbìmọ̀ lówùúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Ajé ọjọ́ 17 oṣù kejì ọdún 2025. Adelé akọ̀wé Acting Clerk ni ó fèsì sí awuyewuye tí ó dìrọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí. Bí ó ti ní ilé ìgbìmọ̀ ni ó ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti wá pèsè ààbò kì í ṣe láti wá ti ilé ìgbìmọ̀ pa. Gẹ́gẹ́ bí lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 tí adelé akọ̀wé A. Ọ̀tún bu ọwọ́ lù ni àwọn alámòójútó ilé ìgbìmọ̀ fi pe àkíyèsí àjọ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Èkó lórí ìtanilólobó wípé àwọn kan ti ń gbèrò àti wá fi agídí dá agbẹnusọ ilé ìgbìmọ̀ àná tí wọ́n júwe ilé fún padà ní ọjọ́ 18 oṣù kejì ọdún 2025. Wọ́n ní ìgbésẹ̀ yìí léwu fún ilé ìgbìmọ̀ àti ọmọ ẹgbẹ́ rẹ̀. Lẹ́tà yìí ni wọ́n fi ránṣẹ́ sí adarí àjọ DSS ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn adarí àjọ ẹ̀ṣọ́ aláàbò yòókù ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ fún Ààrẹ Bọ́lá Tinubu COF Fẹ́mi Gbàjàbíàmílà ti jẹ́wọ́ wípé lọ́gán tí òun di olórí òṣìṣẹ́ fún Ààrẹ Bọ́lá Tinubu ni òun ti pàdánù òmìnira. Gbàjàbíàmílà ní ṣíṣe iṣẹ́ pẹ̀lú Tinubu ni ó nira jù látàrí iṣẹ́ tí ó pọ̀ níwájú ààrẹ. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná ṣe àfihàn yìí níbi ayẹyẹ ìwé kíkà àti ìbuwọ́lù tí ó wáyé ní Capital Club, Victoria Island, ìpínlẹ̀ Èkó. Gbàjàbíàmílà jẹ́wọ́ wípé Tinubu mú kí iṣẹ́ rẹ̀ le sí i nítorí ààrẹ fúnra rẹ̀ jẹ́ ẹni tí ó ní agbára iṣẹ́ tí ó sì mọ ohun tí ó fẹ́. Ó ní kò sí òun náà láyé yìí tí ó lè gbáradì fún iṣẹ́ olórí òṣìṣẹ́ láì sọ òmìnira nù. Ó ní gẹ́gẹ́ bí agbẹnusọ, ìwọ ni ọ̀gá ara rẹ, o lè rin ìrìn àjò ìgbafẹ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́, ọ̀gá wà níwájú tí ó mọ̀ ju ohun tí ìwọ fúnra rẹ kò mọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.